àjànàkú sùn bí òkè aláàánú mẹ̀kúnnù ti lọ Muhammadu Buhari máa gbọ́ ọ̀run ṣògo. Onímàgbé kó bá ní ṣèdárò àró onímàlùkò kó bá ní ṣèdárò ọ̀sùn. Ikú ọ̀sẹ̀ yè tán iye iná fi ń kéde papòdà. Bàbáríà oníwà tútù bí àdàbà ẹlẹ́yinjú ẹ̀nú. Ààrẹ Nàìjíríà nígbà kan tẹ́lẹ̀ rí Alhaji Muhammadu Buhari ọ̀nìkọ́lá jẹ́ pé àlá. Bàbá rere ikú ni dùn gbogbo rí à. Ọ̀sẹ̀ kan ní lára gógógó. Ṣé ti ìfẹ́ kẹ́ẹ̀fín bá nílò nìkan wí. Àbí ẹ̀rín àtọ̀yàyà kẹ́ẹ̀fín mi kó ni mọ́ra. Ọmọ òwú nìkan jẹun pẹ́lẹ́nu. Ó fọ̀nà fún lè jẹ́ báyìí. Ìyàwó ọmọ àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ń ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn rín. Ǹlẹ́ ò Bàbáríà Buhari agunta sọ́lò ìwọ́lajà yìí kọ́ ń wẹ̀ lódò kí gbogbo ọmọge ń yọwọ́ ọ̀sẹ̀ káwí bí iye ìbàjọ́ kọ ọ̀nẹ́ àṣẹjálẹ̀ ọ̀nẹ́ èjìwùmí apọ́nbẹ́pọ̀rẹ́ ọkùnrin ọ̀làlọ́mẹ́ ọmọ abisujọ́ ọkọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà sùnre o ìpàdé dílálìjẹ̀ náà onídẹ̀ra olùkéde gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.